ojú rẹ̀ ni mo fẹ́ rí o ayọ̀ ohun ìdùnnú lẹ́lẹ́dùn á fi ọṣẹ fún mi kíkú má pa ọ́ káwọ́ kọ̀ yí débi òwò àyànfẹ́. Ìjẹ̀bú alárè tí ń ṣọjọ́ bí lónìí ni mo wá kí. Olùṣọ́gà adé orí mi sì Olúwakẹ́mi ààbò lóore ń dákun má fi ìwé lórí mi o. Ẹni mọ rírì rẹ̀ lónìí máa bọ̀ wá kí èjìká ogun àmọ́dún rẹ̀ lóde o òkú ọdún òsì ìkúyè dùn Olùṣọ́gà ọmọ wọnúgà orí ló fi rìn dẹ̀jẹ̀bú tí ń ṣẹlẹ̀ màmá àti bàbá tó bí ọlọ́mọ gógó wọn bọ̀ lọ́rẹ́ ní ìṣúra tètè kí ó bí ọlọ́gbọ́n ẹrú ó ní kí oko òun ìfẹ́ òun ẹni ṣiṣẹ́ ribiribi nínú ayé òun bí ọlọ́gbọ́n abàjá wọn Olùṣọ́gà mo ṣẹ̀wẹ̀ sọ́ ọmọ alárè aláyédájí máa gbọ́ bí mo ti ń kọ́ kí àwọn bàbá tó bí ọlọ́mọ gógó ikú olùdá òjijì fi rí ẹ̀yìn bòkè Olùṣọ́gà ìwọ gbélé jagun Èkó ọba mẹ́rin ìdílé mi tìtìtì ọba Ẹlẹ́jìrẹ́ ìyàwó Olùṣọ́gà o ẹlẹ́wà takasọ ṣèbódìdí aṣọ ni bàbá rẹ̀ fi ń pélé mọ́ ọmọ wọnúgà ìwọ ni làádọ́gba ọmọ ogun lálẹ́ ogun lówùrọ̀ kó dọ́gba dalẹ́ bí irú ẹṣin ọmọ afàrọ́gbẹ́jọ́ ọmọ afàrọ́dẹ̀wù ogun ọba tó dẹ̀ẹ́jì ọba tó ṣòwò Olùṣọ́gà ẹ̀yin ẹ̀bẹ́jì dàgbà láìsẹ́rí olúwa tàpálẹ̀ níṣe olúwa ìbárapá olúwa ẹ̀rù tó kúnlẹ̀ bẹ̀rẹ̀ Olùṣọ́gà ọba wọnúgà lárẹ́ o Awujale níṣẹ́lẹ̀ bàbá tó bí ọlọ́mọ gógó ọmọ aróyò joyè alágẹmọ ogun wo yòwòyò wọn alágẹmọ ogun wo yòwòyò aládìyẹ ògògò màgà Olùṣọ́gà adìẹ balógun ara orokun bẹ lára oromili ọmọ ń ṣe ní òyòyò máyò torí ó ń ṣe ní olè pani Olùṣọ́gà adé orí ààbò lóore o ọmọ anáwó dọ́là kò ìbò tó kò dé ni wọ́n fi sọ pé òòṣà òkè jẹ́ ń dà ọmọ alárè iwájú Olùṣọ́gà ọmọ alárè owó ẹ̀yìn Olùṣọ́gà ọmọ alárè owó ìtọ́ Olùṣọ́gà ọmọ alárè owó ìmí Olùṣọ́gà ọmọ alárè owó ààbò lọ́rẹ́ o ọkọ rẹ̀ buyì láwùjọ nítorí gbogbo ọmọ alárè ní ṣe èèyàn tí wọ́n sì lówó lọ́wọ́ Olùṣọ́gà ọwọ́ rẹ̀ ò ní kan sàlẹ̀ àpò onírọ̀hún ìkáwọ́ lórí ìfẹsẹ̀ jọlẹ̀ nínú ọdún èyí ó máa bí sí ó máa rẹ̀ sí láṣẹ lẹ́dùn ìgbà